Yorùbá nation no going back. Mo kí gbogbo ọmọ Yorùbá àtàtà jákèjádò gbogbo àgbáyé. Èyí ni day 24 ní rally tí bàbá wa Professor Andy Akintoye tí wọ́n ní kí a ṣe. Èmi àti àwọn ènìyàn mi tí a jọ wà ní àdúgbò ni a ṣe ní àná, ó jẹ́ day 23. Lénìí náà mo ń lọ ṣọ́ọ̀ṣì mi, mo dẹ̀ wọ aṣọ Yorùbá nation tí a fẹ́ kí gbogbo ènìyàn náà kí wọ́n tún jáde. Lóòótọ́ àwọn ènìyàn jáde ṣùgbọ́n a ò tí ì pọ̀ tó láti jáde. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo àwa tó kù náà ká túyàyà ká jẹ́ kí iṣẹ́ bàbá wa yìí kó yọ. Mo wá fi àsìkò yìí kí bàbá wa náà olùdarí wa, olùlànà bàbá wa Professor Adébánjí Akíntóyè. Mo tún fi àǹfààní náà kí bàbá wa olóyè Májàsọ́lá Dr. Chief Sunday Igboho Òòṣà